ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. ẹni bá wa sọ̀rọ̀ ṣáò lè bára wa sọ̀rọ̀ ni kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí aláì gan. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. ilẹ̀ Yorùbá ṣe ń dàgbà lọ́mọ ẹ̀wà Yorùbá ń kéré sáùtì ẹ̀ lè dánúrò ní àbíkíní ṣòro wa gan. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. pàápàá ẹ jẹ́ ká kíra wa kó ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìtẹ̀síwájú ojúmọ́ àlàáfíà ńlọmọdélé gbogbo wa. well very quick one kò sí méjì tó gbé mi wá torí àwọn ọmọ Yorùbá ni because bójú bá ń sepin ó yẹ ká yọ ká fi hàn ojú mi ò máìndì orúkọ tẹ́ ẹ lè pè mí lẹ́yìn ètò n ò máìndì ebú tẹ́ ẹ lè bú mi ẹni ó bú mi lẹ́yìn mi ìfàlókù ẹ bá dọ́rọ́ ẹ̀wò lójú mi yọkàn dénú yọ ẹ tó bá yẹ kí n fún lésì máa fún lésì ẹ tí ò bá yẹ kí n fún lésì máa mi ò ní fún lésì. lóòótọ́ tí irú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ tàbí téèyàn bá sọ̀rọ̀ lórí àwọn nǹkan báyìí ní tí máa ń tọkàn yín wá ni pé o ti gbowó wọ́n ti sanwó fún èló ni wọ́n fún ọ kí ló dé tó fi ń campaign kí ló dé tó fi campaign. òótọ́ ọ̀rọ̀ tó korokoro bí ìjogbo ìmọ̀ ń ṣòro láti sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n àwa máa sọ. now kò síbi tíṣe ò sí kò sẹ́ni tó sọ pé kánibọ̀dì ọmọ campaign kò sẹ́ni tó sọ pé kánibọ̀dì ọmọ tẹ̀lé olóṣèlú tó bá wù ú. lórí tábìlì wa fúnpò president ní 2023 èèyàn mẹ́ta ní ń bẹ lórí tábìlì fún wa haúsá fúlàní kan ìgbò kan ọmọ Yorùbá kan ẹ lè tẹ̀lé haúsá fúlàní ẹ lè tẹ̀lé ìgbò lè tẹ̀lé Yorùbá haúsá fúlàní lè tẹ̀lé Yorùbá ó wà nínú ara wọn ni ṣùgbọ́n tá a bá fẹ́ tẹ̀lé any one of them kí láǹfààní kí lè rí jẹ ó yẹ ká gbé yẹn náà sórí tábìlì. n tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mo fi fẹ́ sọ̀rọ̀ tàbí tí mo fi ń sọ̀rọ̀ láti ijọ́ yìí òun ni wípé àwọn ẹ̀yà Ìgbò wọ́n ní ó gbọ́dọ̀ sí campaign Bọ́lá Ahmed Tinubu lọ́dọ̀ àwọn kò gbọ́dọ̀ sí pósítà kò gbọ́dọ̀ sí bíbọ́ọ̀dù ẹ̀ lọ́dọ̀ àwọn dẹ̀ ń campaign do or die nílẹ̀ Yorùbá tìpátìkókò dandan gbọ̀n ẹni tí ọ̀bá dẹ̀ ti ṣe tòbí báyìí ló máa rí fún báyìí ló máa rí fún báyìí ló máa rí fún tí wọn ò dùn mí púpọ̀ táwọn ọmọ Yorùbá ti ń bẹ láàrin wọn ní káyàn lára torí bọ̀rẹ̀ ní bá jalè ó ṣe làwí ó ṣe lé àná ọ̀jà sunkún sí àwọn ẹrú kan tí mo ní gbogbo ẹrú ẹnìkan tí gé lọ́wọ́ nù létí mú gbogbo wọn sọ tí mú gbogbo lédìlé agéka àwọn akéèrègì yóò bèlà ọmọ ọsàn tí kó gbogbo bá mọ̀ mẹ́ẹ̀ wọ́n máa sọ pé kò sí nǹkan tá a lè sọ Obidiots làwọn we can't blame them tẹ́ bá padà lọ wọ́n dáadáa lórí social media ẹ máa rí pé they are nobody and son or daughter of nobody wọn ò jẹ́ nǹkan kan ẹbí wọn ò jẹ́ nǹkan kan òbí wọn ò jẹ́ nǹkan kan gbogbo blame tí wọ́n ń put lérí ìjọba àwọn parents wọn kọ̀ sí díẹ̀ nínú ẹ̀ lára bàbá lára màmá wọn náà làwọn tí ń gbowó lọ́wọ́ olóṣèlú láti ilẹ̀ bàbá tí a òṣèlú rí kò dẹ̀ gbowó lọ́wọ́ olóṣèlú rí so àwọn náà lọ́mọ ìrankíran àtòkò wa balẹ̀ jẹ́ now gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ Obidiots torí mo ti sọ pé táwọn ẹ̀yà Ìgbò bí wọn ò bá ti sinmi láti máa àtáàkì ìran Yorùbá
tàbí ẹ̀yà Yorùbá tàbí candidate Yorùbá because wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ ọlọ́jọ́ kú ẹ̀ rè pé ọjọ́ kú rẹ ti pé ìwọ lọ ń yẹ ọ̀rẹ́ mi lójú ti ojú òtì mi wọ́n gangan lólórí aláìní tìjú àwọn ẹ̀yà yẹn kò ń ṣẹ̀yà téèyàn lè trust kì í ṣẹ̀yà téèyàn lè nígbọ̀kànlé nínú wọn ẹ̀yà tí dá nǹkan rú ni ẹ̀yà tí fẹ́ kó ẹ̀yà tó kù lẹ́rú ni gbogbo bíi tí ẹ̀yà Ìgbò bá ti dé wọ́n máa fẹ́ dominate ibẹ̀ ni lọ sálábà lọ ládìpọ̀ ibikíbi tán bá ti dé wọ́n lọ máa múra wọn wá níkọ̀ọ̀kan ọ̀tàn mọ́ wọn kọ̀tàn mọ́ wọn tó bá sàtijọ́ mọ̀ ìlú wọn wọ́n á ní brọ́dà wọn náà ni létà lẹ́ máa gbọ́ pé kì í sọmọ ìyá ẹ̀ kì í sọmọ bàbá ẹ̀ wọ́n á lò wọ́n láti fi gbalẹ̀ láti fi gbalé láti fi gba ṣọ́ọ̀bù kalẹ̀ nírètí pé káwọn lè dominate territory yẹn ìran Yorùbá lẹ̀yà tó ponú jù. kí ni ìṣòro àwọn tí wọ́n ń da nẹ́tíwọ̀kì mi láàmú oròmọ́sọ̀kò ó lélẹ̀ tí mo mú lọ́wọ́ ẹ̀ máa sọ now ẹ̀ ń ṣàpọ́nlé nǹkan oníkan àdì ẹ̀. àkàndá mo ní kí ló dé tọ́já pé tọ́ba ti ń kú dẹ̀dẹ̀ ká gbé ìdá kẹsàn-án lọ́ba jáyìn èèyàn ìran Yorùbá máa ń tẹ́rí gba sọ kí ló dé tí Yorùbá ò lórí àṣeyọrí kí ló dé tọ́jẹ́ pé àwa la máa ń ṣe tánà di ara wa àwa la máa ń sọ̀tẹ̀ ara wa àwa la máa ń dìtẹ̀ ara wa àwa la máa ń dúró sí kórìíta àṣeyọrí ọmọlàkejì wa kí ló dé tá a máa ń fi gbogbo ògbà gba tẹ̀yà míì ju ẹ̀yà tiwa lọ ṣé wọ́n ṣépè fún yín ni àwùlẹ̀ kankan ò ṣépè ìran yín ló ṣépè fún yín ni ìdílé yín ló ṣépè fún yín ni àbórí abẹ́ forí gbèpè àwọn òbí yín kí ló dé kí ọmọ ẹni ó burú jù bẹ́ẹ̀ lọ kọ́ mọ́ da jù bẹ́ẹ̀ lọ ọmọ ẹni ò sì dí bẹ̀bẹ̀rẹ̀ Yorùbá wí kò tiẹ̀ tó wá sẹ́ni tó sọ pé dandan ní ká ẹ dìbò fẹ́nìkan ṣùgbọ́n wáyé tẹ́ máa jọ ìyàwó aráàta láti máa sọkò sínú ilé ẹ kò dí síta ẹ̀ ń tọ̀ ọ́nú ilé ó bẹ́tà kẹ́ mọ́ sọ̀rọ̀ rárá èyí náà kún wọn lọ́wọ́ òpònú kan tó bá ti yí orúkọ ìyá Ìgbò tó bá ti yí padà sọmọ Yorùbá lórí Facebook ẹ ti nígbàgbọ́ pé Yorùbá ni ẹ̀ ń tẹ̀lé lọ náà nìyẹn wọ́n ti fira wọn hàn gẹ́gẹ́ bí ẹ tí ò níran ọ̀rọ̀ pé èèyàn kò rẹ̀ ẹ̀yà kankan lílé òótọ́ ọ̀rọ̀ ni ẹ̀yà Ìgbò wọ́n yìí ṣẹ̀yà tó fẹ́ràn ran Yorùbá láti lẹ̀ àwa là ń fagídí ara là ń fi agídí wá ọ̀rẹ́ là ń fagídí àtàṣe ara wa mọ́ wọn wọ́n jẹ́ kó yé wa lọ́pọ̀lọpọ̀ ọgbà páwọn ò ní kankan ṣe pẹ̀lú wa àwọn ọ̀dẹ̀lẹ̀ trust wa wọ́n ìdáwà fẹ́ trust wọn. election tí ń bọ̀ ní 2023 tó bá jẹ́ pé kọ́lọ́mú ọdọ́mù yẹ́ ẹ̀gbẹ́ ni dẹ́rìn ẹjẹ́ káwọ́ o kọkùnrin ó tàtọ̀rìn kóbìnrin ó tàtọ̀rìn káwọn tó máa lẹ́yìn ẹ lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. kò sí nǹkan tó ní kéèyàn má bá ẹ̀yà míì ṣe kò sí nǹkan tó ní kéèyàn má lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n tó bá ti ń fa ọ̀rẹ́ tọ́rẹ́ ọ̀ bá ti fa yín lẹ̀ náà ó mo rántí ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation táwọn ẹ̀yà Ìgbò fàjàngbọ̀n lọ́dọ̀ tiwọn táwọn òpònú ọmọ Yorùbá kan sọ pé ká lọ darapọ̀ mọ́ wọn ká lọ ràn wọ́n lọ́wọ́ I was like sẹ́yìn nírònú ṣá ṣe ní làákàyè sá ògùn dá kan kò ì tán ó lò ògùn dá méjì ẹja ń rán àwọn kinní kan lọ kí wọ́n lọ sọ̀pọ́ọ̀tì wọn sọ̀pọ́ọ̀tì ta ni mbùlẹ̀ ti fẹ́ dúró àwọn tó gbìyànjú lọ ń gbà yẹn mélòó nu wọn lọ padà ẹ ń fàtọ̀dọ̀ yẹn tí ìfádébì kan ẹ tó ti ń rẹ̀ ń tẹ́ fẹ́ ràn lọ́wọ́ abẹ̀rẹ̀ tàìtì ìbẹ̀rẹ̀ àwọn kan pé lọrin la fẹ́ gbà báyìí o àwọn kan pé Kogi la fẹ́ gbà báyìí o mò ní sísẹ̀ntẹ̀lé ni wọ́n ṣe nǹkan bọ́wọ́ ẹni ọ̀bá ti tẹ̀kú dà ẹ má ti ìbèrè kú tọ́pa bàbá yín ìwo la fẹ́ dì mọ́lẹ̀ kan náà Ìlọrin la fẹ́ gbà ní àbí Yorùbá nation ọmọ Yorùbá tí ń bẹ ní Kogi la fẹ́ kókó ní àbí Yorùbá nation olóṣèlú la fẹ́ gbó ní àbí Yorùbá nation àwọn ọba aládé wa la fẹ́ máa sọ̀rọ̀ àlùfànṣá sí lójoojúmọ́ ní àbí Yorùbá nation election 2023 la fẹ́ sọ̀rọ̀ nípa ẹni àbí Yorùbá nation we have to choose one
ẹsẹ̀ méjì ò ṣe kó kúrò nínú ẹkù at the same time. ńgbà tí wọn ọ̀dẹ̀ gbọ́ a kì í sọ pé kọ́mọdé ọmọ dẹ́tẹ̀ bọ́ bá ti lè dánú gbógbé. àìsọ pé kọ́mọdé ọmọ yìnyín gangan bọ́ bá ti lè rétè òkè fi bò ó. bẹ́ẹ̀ bá jẹ́ kó dòógbó lórí ìsàkó lọ alọ́pẹ́lọpẹ́ fún wájú orí òun ni. ńlọ́gbà ńlẹ̀ bóun ọ̀bá sáyé fún síwájú orí ni odò ìbá ti gbé òun lọ. ńlọrọ̀ ti àwọn tí agitate fún Yorùbá nation. òótọ́ ọ̀rọ̀ korokoro lára wọn bọ́ọ̀ bá ti tẹ̀lé wọn bọ́ọ̀ bá ti ṣe tí wọ́n ń ṣe ìgbà náà lọ́dọ̀ dalẹ̀ á wọ̀ dalẹ̀ láàrin wa. à ń dóde December o tàfíà náà sí Yorùbá nation. à ń dóde December tá a fẹ́ mọ president Yorùbá nation tuntun. à ń dóde December tá a fẹ́ mọ cabinet Yorùbá. à ń dóde December tá a fẹ́ mọ ojúbọ Ògún Yorùbá, that is state capital Yorùbá àbí federal capital Yorùbá. à ń dóde December a fẹ́ wo bí tá a kọ́ àwọn secretariat sí. à ń dóde December a fẹ́ mọ bá a ṣe fẹ́ ṣètò ìdìbò ilẹ̀ Yorùbá. ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ. lórí ọ̀rọ̀ àwọn Obituary, Obidiots, mi ò gbọ́ ẹnu láti sọ. sòfà tí àwọn náà bá ti gbọ́ ẹnu láti bà orúkọ Bọ́lá Ahmed Tinubu jẹ́. Bọ́lá Tinubu kọ́ ni wọ́n ń bú, òun kọ́ ni wọ́n ń yẹ̀yẹ́, òun kọ́ ni wọ́n fi ń ṣẹlẹ́yà, ìran Yorùbá náà fi ń ṣẹlẹ́yà. báwọn òpònú kan bá ń sọ wípé Òbí ló lè ṣe o, ọ̀dọ́ ni o, kì í gbàdógójì ọ̀dọ́, ó ya ọ̀dọ́ jù báyìí lọ́ngbà tó ṣe gómìnà ìpínlẹ̀ Anambra. gbogbo àwọn tó ẹlòmíín ro ó ti romiro yẹn fún ni lórí pé Òbí nìkan ló lè ṣe. ẹ dìbò fún o, tẹ bá ń fọjọ́ ọ̀la tó da òun ni ẹ dìbò fún, tẹ bá ń fẹ́ gba ayé tó dẹrùn òun ni ẹ dìbò fún, ẹkọ́nọ́mì òun ni ẹ dìbò fún. Òbí dẹ̀ wá náà ti ń fẹ́ ẹkọ́nọ́mì ilẹ̀ Yorùbá ó tó ń fẹ́ ẹkọ́nọ́mì wálẹ̀. ó ń kó nǹkan wọlé lóòótọ́ ṣùgbọ́n kò wà productive, kò produce, òun import ni. náà jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa, àwọn tí wọ́n dìbò fún Òbí láti di gómìnà ìpínlẹ̀ Anambra, where were they? Ibo ni wọ́n wà lónìí? 50% tí wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n ta gálà nu go slow káàkiri. Majority wọ́n ń ta pure water, wọ́n ń ta bottle water, wọ́n ń ta shaving stick, wọ́n ń sáré lé mọ́tò pẹ̀lú wiper. àtòríjínà àti fẹ́ẹ̀kì ọ̀dọ̀ wọn lẹ́tí máa bá. ìran Yíbò, ìran ẹ̀yà Ìgbò lọ́mọ bá a ṣe pọ́n fẹ́ẹ̀kì nǹkan lé tí yóò fi jọ òríjínà lójú ẹ̀. so majority wọ́n bẹ ní Malaysia, wọ́n bẹ ní Thailand, níbi tí wọ́n ti ń ṣòwò egbòogi, tí wọ́n ti ń yọ kíndìnrín tà torí pé wọ́n fẹ́ lówó òjijì. lọ sórí social media ó rí wọn bí tí wọ́n ti ń flaunt pẹ̀lú nǹkan àlùmọ́ọ́nì, ilé ńlá regede, ọmọ 20 something years, mọ́tò ńlá dẹ̀nkù láì níṣẹ́ lọ́wọ́. kò síbi tí ṣe ò sí, yahoo plus ó wà everywhere, kò sẹ́ni tó lè defend yẹn. ṣùgbọ́n lọ́pọ̀ bíi orílẹ̀-èdè tí wọ́n ti sọ pé àwọn ọmọ Nàìjíríà ò da, ọmọ Nàìjíríà ò da, àwọn ẹ̀yà yìí ló kún bẹ̀. òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ. ilé táwọn èèyàn máa ń bu ẹnu, wọ́n wà káàkiri àgbáyé, àwọn ẹ̀yà tó travel jù. orílẹ̀-èdè tí ọ̀sẹ́yà míì lọ síbẹ̀ ẹ̀yà gbóǹbẹ̀ǹbẹ̀. àwọn kan dá láàrin wọn tí wọ́n ṣe bísínẹ́sì tó legal, wọ́n ń ṣe business tó legit, tó jẹ́ pé bí wọ́n ṣe ń ṣòwò wọn ni wọ́n ń jèrè wọn. kàńdánù rẹ̀ sí wọn lọ́pọ̀ jù. so number one nípa Òbí nìyẹn. and again lónìí tí Òbí bá ń káàkiri, tí ń lọ sí rìdíìmù, tí ń lọ sí wúná ṣàpù láti romance wa,
bó o la ṣe gọ̀ tó gan òye yé mi ìwádìí fi hàn ń pẹ́ nígbà tí Peter Obi ń bẹ níjọba gẹ́gẹ́ bí gómìnà chọ́ọ̀chì ní ń dìtámì ipò tí èèyàn fẹ́ ga dé níbi iṣẹ́ tàbí nípò òṣèlú nígbà yẹn Roman Catholic Church lọ Roman Catholic Church ò nígbéga lọ Roman Catholic Church ò ríṣẹ́ gbà lọ Roman Catholic Church wọn ò promote ẹ ṣùgbọ́n lónìí torí àti di pírẹsidẹ́ǹtì Pentecostal Church lókù tó ń yí káàkiri because àwọn ni wọ́n lérò jù nílẹ̀ Yorùbá èèyàn mélòó ní lọ Catholic Church èèyàn mélòó because doctrine wọn yàtọ̀ sí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn Pentecostal ló modernize gbogbo nǹkan ayédèrè yìí ti yí kó lójú kan so nítorí àìpò òṣèlú ó wá romance Pentecostals káàkiri now kí ni faith àwọn Muslim tó wà láàrin wa pẹ̀lú Peter Obi ẹni tí ó like denomination míì tí ó like church míì so ló máa wá fẹ́ràn ẹ̀yà mùsùlùmí mọ̀ pé yóò ti máa lọ sí Muslim yóò ti máa lọ sí mọ́ṣáláṣí láti lọ́ọ́ máa kírun yóò ti ní kankan ọmọ tí ń ṣàlùwàlá làwọn mùsùlùmí náà wá rí gbá ẹ̀rí nǹkan báyìí nísìn ó ti ń ó fẹ́ràn mùsùlùmí ṣé bóun ló ń kírun yìí ọmọ Yíbò ń kírun o níbi tí Yorùbá gọ̀dé nìyẹn àwọn traditionalist ń kọ́ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kí ló máa jẹ́ faith wọn pẹ̀lú Peter Obi so àwọn kankan wà tá a ní láti rò láròjinlẹ̀ dáadáa ká tó máa gbé èèyàn lọ́wọ́ ká tó máa pariwo èèyàn and again mo sọ mo tó sọ irrespective bó ti wù kéèyàn kan dáa tó ọmọ àlè original ọmọ àlè ojúlówó ọmọ àlè undiluted ọmọ àlè lẹni tó bá kọ̀dí síta tí ń tọ̀ sínú ilé whatever tó bá wù ọ ni kò pè mí o mo mọ̀ pé ò lè sọ lójú mi ọ sọ lórí social media náà ni tó bá wá di lọ́la àmọ́ ọmọ àlè láàrin èmi àti ẹ èébú tó bá yẹ kó o bú tètè bú báyìí ìwọ tó bá yẹ kí n yọ kó lórí péjì máa yọ ọ́ dànù ègún tí bá ń fara ni ní ayọ́dùn wọn ni torí ọ̀la la ṣe sùn ní lóore torí ká lè jẹ́ mọ̀dọ̀mọ́dọ̀ òṣèlú la ṣe dìbò fún lóṣèlú mọ̀dọ̀mọ́dọ̀ kí Làtíkù fẹ́ fún wa mọ̀dọ̀mọ́dọ̀ kí ni Peter Obi fẹ́ fún wa tọ́rẹ́ ẹni tí yóò fún ní léèsì wọ̀ ọ yẹ kó ló lórí sàtín nínú ilé ẹni ọba fẹ́ fún ni lẹ́rú fìlà orí ẹ̀ ló yẹ ká kọ́kọ́ wò so ìran Yorùbá di alẹ́ àdìbẹ̀tà tá a bá ro àròjinlẹ̀ dáadáa and again ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re ẹ ti níyì ẹ má parí ẹ̀ síbi ẹ̀ tẹ́sà o tẹ bá fẹ́ sọ̀pọ́ọ̀tì ẹ̀yà míì ẹ má sọ jáde mọ́ nílẹ̀ Yorùbá ẹ má lọ ọ̀dọ̀ wọn ẹ ti ń sọ yìí àtàpọ́nlé yín nù ẹ̀ ń ṣe olórí Yorùbá ẹ̀ ṣe aṣojú Yorùbá mọ́ tẹ bá kórìíra Bọ́lá Ahmed Tinubu ọ̀sẹ̀ yìí láàyè ọ̀tọ̀ kò síjà tí ò lè parí kò sẹ́ni tó sọ pé Tinubu ọ̀sẹ̀ yìí tàbọ̀sẹ̀ yìí ẹ fààyè gba dáálọ́ọ̀gì ẹ má torí pé kórìíra Bọ́lá Tinubu kẹ máa yí Yorùbá lágbódà ná all the time kí ló dé tẹ̀ kí n lọ síbi tí ìran Yorùbá bá ń lọ tàbí ibi tí majority bá ń lọ mo ti ṣàkíyèsí yín ti pẹ́ láti ìgbà tí bọ̀dá mi Yínká Odùmákin ti jáláìsí l'Afẹ́nifẹ́re ò ti stable mọ́ n ta máa ń sọ nìyẹn ẹgbẹgbẹ̀rún èèyàn ló wà tó lè ṣe tó ń ṣe kò sẹ́ni tó lè ṣe tí bí wọ́n yẹn lòmíì sípò Yínká Odùmákin kẹ́ni how functions lẹ́nu yẹn sorry o with due respect báwo lẹni yẹn ṣe take position yẹn sẹ́ni yẹn wà fún kàbí bọ̀dá Yínká sáwọn ayé fẹ́ gbọ́ tẹ̀ bí bọ̀dá Yínká so wà straight forward bí Yínká Odùmákin so bold bí Yínká Odùmákin so gbogbo wa pátápátá la jẹ́ èèyàn ọ̀tọ̀ nínú ilé ayé kò sẹ́ni tó lè ṣe tẹ́nìkan lè ṣe àpọ́nlé ní fọ́ọ̀mù anẹ́rìn kan ò lè ṣe èèyàn mẹ́rin ìsídà kó ṣe below ẹni yẹn tàbí kó ṣe beyond ẹ̀ kò sẹ́ni tó máa ṣe exactly ní tí mo fẹ́ ṣe ní tí mo fẹ́ sọ lónìí kò sẹ́ni tí yóò sọ the same thing nǹkan kan gbọ́dọ̀ yàtọ̀ ńbẹ̀ ó lè jẹ́ the same topic ó lè jẹ́ the same title àlégbé kalẹ̀ bákan náà
that means àjọra wa àti lè jọra wa ọlọ́run ò dá wa bákan náà. ẹ̀yin Afẹ́nifẹ́re the earlier the better tẹ́ bá ràrò jinlẹ̀ kẹ́yìn náà lè láǹfààní láti máa rìn láàrin ìlú. ẹ̀yin gangan mọ̀ nínú ara yín pé nínú àwọn mẹ́ta tí ń bẹ lórí tábìlì Bọ́lá Ahmed Tinubu nìkan ló ní charisma láti ṣe. tẹ́ bá ní mò ń campaign fún Tinubu yes kò sí wàhálà, bẹ́ẹ̀ bá ní kan lè bá fún mi lówó ni yes kò sí wàhálà. mi ò hó anybody ní explanation. gone were the days tá a máa ń ṣépè nínú ètò yẹn máa ń ṣépè wọ́n ká ní mo gbowó ká ní kinní kan kọ̀ọ̀kan mi whatever tẹ́ bá rí òun náà ni ẹ sọ. bẹ́ẹ̀ bá ní mo gbowó lọ́wọ́ Tinubu mo gbowó, bẹ́ẹ̀ bá ní kán lè bá fún mi lówó ni same thing náà ni. tó bá jẹ́ torí ìṣẹ́ ni wọ́n ṣe ń ṣiṣẹ́ go ahead, tó bá jẹ́ torí òṣì ló ṣe ń ṣiṣẹ́ go ahead. ọjà tá a bá fowó pilẹ̀ rẹ̀ owó la fi pa, owó la fi pè iná owó bẹ́gbẹ̀rún bá so lókè oko la fi ka. ẹni ìfàòsì tọ́sí ní ìpín lára mọ̀ ibi ọ̀kánjú àìní bá so sí ńlá ti ka. òótọ́ ọ̀rọ̀ ò ní sọ pé ká má sọ ohun ó wá kù sọ́wọ́ yín bẹ́ẹ̀ bá lè gbà déédéé bẹ́ẹ̀ bá lè gbà déédéé. ṣé bàbá ṣé Buhari ìgbà tí ń bọ̀ á pariwo fún iná ẹ̀ lísìn ni. ẹni yóò ní nǹkan kan tó fẹ́ wá ṣe fún wa wọ́n ní rọ́ o òun ni mẹ̀sáyà o, ẹni yóò ní nǹkan kan nínú ọpọlọ with due respect wọ́n ní rọ́ o òun ni mẹ̀sáyà o. àwa náà kéré jù ní 1983 wọ́n ní rọ́ o òun ni mẹ̀sáyà o. ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló dorí kọlẹ̀ látẹnu ẹ wọ́n ní rọ́ o òun ni mẹ̀sáyà o. so the earlier the better. tíran Yorùbá bá tètè ru àròjinlẹ̀ dáadáa láti padà síbi tó yẹ ká padà sí, láti ṣàtìlẹ́yìn fúnra wa fọ́mọ wa fẹ́ntọ́jẹ́ tiwa. ò wá lè ṣàtìlẹ́yìn inú má rọ̀ọ̀nà ẹ̀ dáhùn má pẹ̀lú wọn láti rọ̀ọ̀nà ẹ̀ dáhùn. ipò rere ó wù wọ́n náà lọ́la àwọn èèyàn kan náà ní ó tún ṣe dáná di tiẹ̀. ẹ jẹ́ ká change àwọn ègún yìí. ẹ jẹ́ ayé ní lọ́kàn wípé ègún àwùlẹ̀ kan èpè àwùlẹ̀ kan oníjàran Yorùbá. ẹ jẹ́ kí ìran Yorùbá gangan ká fi ọkàn wa ré ègún àti ìpè yìí sọnù. èmi ò nígbàgbọ́ nínú ìpè àwùlẹ̀ mọ́. àwùlẹ̀ ti lọ pẹ̀lú àwọn generation tiẹ̀, generation tuntun lọ́wọ́ yìí. àwùlẹ̀ ò sí láyéláyé Awólọ́wọ̀ lóòótọ́ Yorùbá náà ní 12 2/3 tó da ayé Awólọ́wọ̀ bolẹ̀ tó dojú Awólọ́wọ̀ bolẹ̀ but still nta Awólọ́wọ̀ fẹ́ ṣe làwólọ́wọ̀ sílẹ̀ Yorùbá. lẹ́gẹ̀sì Awólọ́wọ̀ kò sẹ́ni tó lè parẹ́. wọ́n ní Bọ́lá Tinubu fẹ́ parẹ́, Bọ́lá Tinubu ò ní charisma ẹ̀ láti parẹ́ lẹ́gẹ̀sì Awólọ́wọ̀ rẹ̀. wọ́n lọ Ọbásanjọ́ fẹ́ parẹ́, Ọbásanjọ́ ò ní charisma láti pa lẹ́gẹ̀sì Awólọ́wọ̀ rẹ̀. wọ́n ní Tinubu fẹ́ pa lẹ́gẹ̀sì Ìfẹ́lára Aníkúlápó Kútì rẹ̀, kò ní láti pa lẹ́gẹ̀sì rẹ̀. orúkọ wọn ti wà on record already. ibi tí Tinubu bá ti ṣàṣìṣe ẹjẹ́ àpè ẹjẹ́ sọ fún ọmọ àlè níran Yorùbá tí bá ń tẹ̀lé ẹ̀yà míì ńgbà tí táwọn ẹ̀yà tí onítọ̀hún bá ń tẹ̀lé tiwọn. product tiwa ní ká market fáwọn ẹ̀yà míì. to the best of my knowledge kí Bọ́lá Ahmed Tinubu ó domisẹ́ kó dodo sẹ́ àgbọ̀n sórí iṣẹ́ à. kọ́mọ rí ijó kọ́ ọmọ Yorùbá ń bẹ̀. tó bá wà wù tó bá débẹ̀ kọ́kọ́ pàkọ́ sí wa ìyá rẹ̀ ń bẹ nínú àpótí á bá tọ́jú ẹ̀ sínú gùrùmọ́ bẹ̀ yóò padà wá mú gbà tó bá dé. tó bá débẹ̀ kọ́mọ̀ sí nǹkan tí ìran Yorùbá fẹ́ ìyá rẹ̀ ń bẹ nínú àká. so mi ò fẹ́ pẹ́ jù lórí ọ̀rọ̀ yìí. tó bá fẹ́ sòbídíọ̀tì kò sẹ́ni tó ní ọmọ ṣe o ṣùgbọ́n not on our expense. má ṣe lórúkọ Yorùbá. ìntànṣe lónìí nìtàn ó béèrè lọ́wọ́ wa lọ́la. inú ń bí ọ àbíjù sọmọlàkejì ẹ ọ̀fẹ́ dáríjì ọmọlàkejì ẹ ọ̀fẹ́ kan pẹ̀tù sí ọlọ́kàn ìgéèsọ ọmọlàkejì ẹ ọ̀fẹ́ bínú tán ọ̀fẹ́ sí ní pátápátá là fọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀. àwọn ọmọ nìwọ́n náà ń bí jọun. ilé ayé nìwọ́n náà ń lò lọ́hùn ń bò lọ́ fẹ́ dé nínú ìpele ayé rẹ. sọ fẹ́ wà limited to life àbọ̀ fẹ́ gajupò tó wa ń lọ. tó bá jẹ́ pé o fẹ́ gajupò tó wa ń lọ dandan ni kán sọ̀tẹ̀. tó bá fẹ́ gajubi tó wa ń lọ dandan ni kó o níṣòro. tó bá fẹ́ gajubi tó wa lọ dandan ni kó o ti àwọn èèyàn kan bàtà mọ́lẹ̀. o fẹ́ gajubi tó wa yẹn lọ dandan ni kó o ti àwọn èèyàn kan. so kí ni ìṣòro wa? Bọ́lá Tinubu kọ́ ni pírọ́blẹ́mù gbogbo wa kọ́ ni pírọ́blẹ́mù Nàìjíríà.
ṣe bóun ló mú Buhari wá, ó mú wá fún wa ni, kò fọ́ọ̀sì rẹ̀ lé wa lórí. Wọ́n mákẹ́ẹ̀tì ẹ̀ fún wa ni. Gbogbo ọjà tí wọ́n mákẹ́ẹ̀tì fún wa kọ́ ló fọ́nṣàn lọ́jà lónìí. Àìmọye nǹkan tí wọ́n introduce wa tá a padà rí lọ́jà láàrin oṣù kan. Àìmọye business tán ti dálẹ̀ tán ti padà kó gbá wọlé. Kò sẹ́ni tó máa fọ́ọ̀sì ẹnìkankan láti tẹ̀ka fẹ́ nìkan. A máa mákẹ́ẹ̀tì ẹ̀ ni. Àwọn tó mákẹ́ẹ̀tì Obi ni wọ́n mákẹ́ẹ̀tì Obi wrongly. Ẹ mákẹ́ẹ̀tì ẹ pìrìsẹ́ǹtì ẹ̀ fún wa, ẹ sọ àǹfààní tá a fẹ́ jẹ lára ẹ̀. Ntìràn Yorùbá fẹ́ nìyẹn, ntáwa ń fẹ́ nu. Tẹ́nu yín bá dòjò tàwọn tó ń mákẹ́ẹ̀tì Bọ́lá Tinubu lọ, a lè padà wá ṣe tọ̀dọ̀ yín not by force. Ìsìgbà mọ̀ ṣépè fún wa, ìsìgbà mọ̀ bú gbogbo èèyàn tó bá ti ègé sí yín lórí social media. Kálukú ló wà entitled to opinion ẹ̀ àti decision. Ẹnìkan kan ò hold anybody ní anything. Dìbò fẹ́ni tó nílọ́kàn wípé yọ́ ṣàǹfààní fún ọ mọ́rọ̀ lẹ́nì kankan dáhùn. Táwọn obituarist yìí, àwọn Obidiots yìí tí wọ́n bá ti sinmi láti máa rọ̀nù ìran Yorùbá dáhùn, èmi náà ò ní sinmi, àwa kan náà ò ní sinmi. Àmọ́ takò yín lójú táyé, àmọ́ takò yín lẹ́yìn. Ẹ̀dẹ̀ mọ nǹkan tó máa padà rìsọ́ọ̀tì sí, èmi kọ́ ni máa sọ fún yín. Kò sẹ́ni tó instigate ẹnìkankan against anybody. Ẹ má instigate ara yín against us. So káwọn ẹ̀yà Ìgbò kí wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀, wèrè tán bá fẹ́ ṣe nonsense tán bá fẹ́ ṣe kí wọ́n jẹ́ kọ́ ọmọ l'Anambra àti Imo. Ẹ má gbé wálẹ̀ Yorùbá. Ẹ ní wọn kún, àwa náà ò ní gba láàbọ̀. Bẹ́ẹ̀ bá kójó wá, a máa kójó pàdé yín. So ẹ jẹ́ ká present candidate wa lọ́nà tí yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà. Ẹ jẹ́ á sọ rẹ́kọ̀dù wọn, past rẹ́kọ̀dù wọn. Ẹ jẹ́ á sọ strength wọn, ẹ jẹ́ á mọ mobilization wọn, ẹ jẹ́ á mọ structure tí kálukú wọn ní tí wọ́n ń pè ní tán pè ní campaign yẹn. Awólọ́wọ̀ sọ wípé dandan gbọ̀n ẹ̀yà kan gbọ́dọ̀ dìbò fún un tó nínú àkáni 3-point agenda also. Free education, free health care. Everybody dẹ̀ wípé ilé ìwé ọ̀fẹ́, ètò ìlera ọ̀fẹ́, ó dẹ̀ tó ń yáwọn àgbẹ̀ lówó. Ilé ìlàtẹ̀lé o. Ìlàwó náà fi rọ́wọ́ mú gbogbo ilẹ̀ Yorùbá. Tí kìí bá ṣe òṣèlú tó di nǹkan míì, APC ló yẹ kó jẹ́ Democrat náà, PDP ló yẹ kó jẹ́ Republican. Democrat ló máa ń sọ̀rọ̀ nípa area free education, free anything. Àwọn ló wà fáráàlú. Àwọn Republican àwọn máa ń wà more of security. Àbí a fẹ́ bá ìlú kan jagun, ìlú wo lọ́yìn Nàìjíríà wá fẹ́ bá jagun, sáà ti jagun nínú ilé wa tán. Ogun Boko Haram láti ọjọ́ yìí àti ìrìnsẹ́, bandits àti ìrìnsẹ́, àwọn ajínigbé àti ìrìnsẹ́, ISWAP kan tó ló ń jáde àti ìrìnsẹ́, ogun ebi àti ìrìnsẹ́, gbogbo iléèwé lọ́dọọnukọlẹ̀ àti ìrìnsẹ́, ogun ASUU àti ìrìnsẹ́. Ìwọ làbọ̀rọ̀ wá wúláyà kápá gómó. Àwọn olùkọ́ daṣẹ́lẹ̀ nínú ìjọba rẹ̀, nínú ìjọba Obi ńgbà tí ń ṣe gọ́vnọ̀. Àwọn doctors daṣẹ́lẹ̀ fódìdí oṣù 6, so kí wá lè rìn ẹ̀fà nínú èje. Ṣùgbọ́n bí ilé bá rí bí ilé tó korí bí oko, á fọwọ́mù kan ni. Ńgbà tá a bá gbé wọn sórí ìwọ̀n, ọjọ́ orí kọ́ o. Ọ̀pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n lè jágọ̀ lọ́ba dàgbà, ntọ́ bá ní ni yóò fi tọrẹ. Àbí torí jìbìtì òun ti ń lù. If I want to talk about economy, I left 20 billion naira in Anambra's account. Jìbìtì. Owó tó jẹ́ pé ilẹ̀ fi di Fidelity Bank mú tó jẹ́ pé wọ́n lo ní lájà ṣe àrínú ẹ̀. Àwa wá ṣe gbé mọ́ra, àbáwọn dìdìrín tó ń gbé mọ́ra tí wọ́n ń pa tán polongo ara majority wọn ò ní voters card, majority wọn ò ní lórí ìrùn ibi tó ti fẹ́ dìbò. Kí pàṣẹ omi ọmọ sọ̀rọ̀ jùjàre inú ló bí mi wá. Ẹ̀yin obituarist, ẹ̀yin Obidiots, dẹ́ẹ̀dẹ́ mìràwó ègùn lọ sọ bẹ́ẹ̀ tó pa lówe. Ẹ̀dẹ́ẹ̀lẹ̀ ìwọ ọmọ Yorùbá tó bá wá ń tẹ̀lé wọn, àìnírònú ní jẹ́ ọ́ níyà. Kí ni fèètì ọmọ ẹ lọ́la, kí ni fèètì tiẹ̀ gangan lọ́la? Ta ni ìwọ gangan society, kí ni tó dì mú society? Majority àwọn tí ń tẹ̀lé wọn ni ọ̀jẹ̀ gangan, wọn ò níṣẹ́ lọ́wọ́, wọn ò dẹ̀ fẹ́ sẹ́ ṣe. Because ẹni tó bá níṣẹ́ lọ́wọ́, òṣèlú kọ́ ni yóò kọ́kọ́ ni yóò kọ́kàn sí.
kò ní sẹ́ẹ̀jì òkú ni wọ́n ti fẹsẹ̀ rògbòrò lálùpọ̀n aláìnírònú tí gbajá lọ́wọ́. Àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi ẹ like kẹ́ follow page mi lórí Facebook ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Èdè àtàṣà Yorùbá ò ní parun ọ̀la la máa lọ́ǹtì ilé àṣà ọ̀la la máa sílé ẹ̀kọ́ wa Awikonko broadcasting tutorial lágbára Ọlọ́run ẹ̀yin náà láǹfààní láti wá forúkọ ọ̀lẹ̀ bákan náà òun náà nìyá wa kan sọ wípé àwọn fẹ́ sponsor ọmọ méjì láti wá sí Awikonko broadcasting tutorial wọn ò ní ká dárúkọ wọn o bí wọn náà bá ní lọ́kàn láti tó gbèsè ayé àwọn ọ̀dọ́ kan sí tí wọ́n lẹ́bùn láti sọ̀rọ̀ lórí rédíò lórí tẹlifíṣàn lórí social media tí wọ́n dẹ̀ fẹ́ ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ bá a ti ń sọ bá a ti ń kéwì bá a ti ń ṣe gbogbo ẹ̀ editing ni cinematography ni ìwọ náà láǹfààní láti rán èèyàn wá that is ọ̀sánwó ẹ̀kọ́ wọn ẹ láǹfààní láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. ẹ̀yin tẹ́ fẹ́ kí ọmọ yín ọkọ̀ èdè Yorùbá náà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun orí Zoom láti máa ṣe ẹ fẹ́ káwọn ọmọ yín ó lè sọ Yorùbá dáadáa ẹ fẹ́ kán gbọ́ Yorùbá dáadáa níta àbá ni a kì í yáàyàn Àkàndọ̀rọ̀ Awikonko ń jẹ Yorùbá bí ẹni tí ń jẹ sunni àbímọ́ ni kì í ṣàwòṣe lẹ́yìn ẹ̀ ni mo tún lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá ní College of Education kí n lè mọ ọ̀nà tá a gbà kọ́ èèyàn nísànsán so ẹ̀yin náà lè fọkọ àwọn ọmọ yín lẹ̀ London ní America ní Austria ní Germany ní France ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ fọkọ ọmọ yín sílẹ̀ +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.